Hello, ẹ̀yin èèyàn mi. A kú dédé wòyí o. Ṣàlàáfíà la bá yín. Ẹ ṣé gan. Ohun tá a gbé wá síwájú yín sì ni pé wọ́n ní Naomi. Wọ́n ní PA Naomi pé tó ti wà pẹ̀lú Naomi ọjọ́ ti pẹ́. Ó mà ti da Naomi o. Wọ́n ló dáwó fúlẹ̀. Bẹ̀tẹ̀ Ọlọ́run ẹ̀mí mímọ́ ni ò gbà. Ọlọ́run ẹ̀mí mímọ́ ló lo Naomi tí Naomi gbọ́ tí wá pé àwọn tí ò wà careful tó ń fura bí ẹ̀yẹn àti àwọn ọ̀tá tó ránṣẹ́ bọ́n bá ṣe jẹ́ lọ nìyẹn. Ṣùgbọ́n Ọlọ́run wa, Ọlọ́run ìyanu ni Ọlọ́run àwa má rí di Ọlọ́run tòótọ́. Ọlọ́run tó gbani Ọlọ́run gbẹ́kẹ̀lé. Wọ́n ní wọ́n ka níbi tó ti ń fi májèlé sí inú oúnjẹ fún Naomi. Kí ló dẹ̀ ṣẹlẹ̀ ni pé Naomi fẹ́ jẹun. Ẹ̀mí mọ́ sọ fún pé oúnjẹ yìí pé ìfura wà ń bẹ̀. Pé kí ló ṣẹlẹ̀? Ló pe PA pé nǹkan tí òun fẹ́ jẹ ìkọ́kàn òun ò jẹ́. Ó ní kí ló dé? Ó ní kó má jẹ. Ó lè fò ara fò òun. Pé kó check CCTV. Wá mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Thank God pé gbogbo inú ilé àwọn kábíyèsí, wọ́n ní kábíyèsí, ó fi CCTV, ó fi dára sílé yẹn. Tó jẹ́ pé bá bẹ̀rẹ̀ jábọ́ gan CCTV á ríran rí. Wọ́n níbi tí wọ́n gbé CCTV. Ló bá rí Jésù ṣe o, ọba tó gbéni níjà kẹ́rù òbò níjà. Ọba tó ń ṣẹ́gun fún ni. Tó ń fi àìrí ṣe rírí fún wa tá à ń rí. Tọ́lọ́run dẹ̀ bá ṣẹ́ ogun. Wọ́n ní wá ní CCTV wá rí wá ka PA. Ó ka ó fúnlẹ̀ pé kí ló ń ṣẹlẹ̀? Ó sọ pé nǹkan kan ń ṣẹlẹ̀. Ṣé àwọn pé Naomi Ọlọ́run tó ń bá lò ó jẹ́ Ọlọ́run òtítọ́ àti Ọlọ́run òdodo, kì í ṣe Ọlọ́run tó ń ṣèké. Ẹ̀mí mímọ́ yẹn wá jẹ́ kí ló fi gbogbo nǹkan hàn Naomi. Bẹ́ẹ̀ ni. Tí ò bá fi hàn, á wá one way or the other tọ́lọ́run máa fi escape ẹ̀ kúrò nínú ewúkéwú wọ̀nyẹn. Lọ́ba ní CCTV gbogbo ṣe wá rí gbogbo nǹkan tí wọ́n fi pé PA. Wọ́n á sọ pé PA wọ́n kí ni gbogbo eléyìí ṣé mo sọ fún. Wọ́n tán agbára Ọlọ́run. Ẹni tó ń bá dì wọ́n mọ̀ pé ẹlẹ́mìí ni. At the end of the day wọ́n ní ṣe ni CCTV ó ká PA níbi tí PA ti ń fi nǹkan sínú oúnjẹ fún Naomi. Wọ́n ní Naomi máa trust PA yẹn. Kó dẹ̀ ti pẹ́ tó ti ń bá ṣiṣẹ́. Ìgbà táwọn ti ààfin wọ́n dẹ̀ ní pé àwọn máa bá dì. Naomi ti sọ pé mo ní Naomi náà actually ó ní lọ́nà kọ́nà pé òun máa wo ibi tí Naomi máa ti escape lọ́dọ̀ òun. Káyé ìmájì. Wọ́n mọ̀ pé ojú la rí. Ọlọ́run bẹ̀tì nǹkan tọ́lọ́run fẹ́ fi wọ́n ṣe. Nǹkan tọ́lọ́run máa fi wọ́n ṣe. Mo ti gbàgbé bó ṣe máa ń sọ parable yẹn o. Pé tí Ọlọ́run wọ́n ní mo yìí máa rántí ẹ̀. Wọ́n ń ṣe tiwọn ṣùgbọ́n Ọlọ́run ènìyàn ń plan bẹ̀tẹ̀ Ọlọ́run ló bàjẹ́. Ìwọ tó Ọlọ́run ò fún ní agbára tó jẹ́ pé agbára ẹ̀ bíntín báyìí ni. Ó ní agbára, Sátánì ò lágbára. Wọ́n kàn sọ pé ó lágbára kó dẹ̀ ní ìgbàlà. Kò sí solution nù tiẹ̀. Kó bàjẹ́ ṣáà ni ti Sátánì gbogbo ìgbà. Bẹ́ẹ̀ ni. Ló bá ní àfìgbà tóun bá pa Naomi. Torí ẹ̀ wọ́n ní pípa kò ń jẹ́. Èṣù ti drill bá wọn jọba. Irú reconciliation wo ni Naomi fẹ́ bá wọn reconcile? Wọ́n ti bá èṣù jẹun, wọ́n ti bá èṣù múlẹ̀, wọ́n ti bá èṣù gba gbogbo nǹkan kíkan téṣù fẹ́ ṣe. Gbogbo ẹ̀ pátápátá gbogbo wọ́n ti mọ̀ ń pa ẹ̀. Wọ́n ti mọ iná náà tó ṣù. Ó ṣe wá jẹ́ pé
wọ́n ní kò sí ni ibi tí Naomi máa gbà fáwọn abá kanlẹ̀ irọ́ náà rẹ̀ pa. Lọ́ba ni wọ́n ní ọlọ́run wọ́n ní èṣù ń propose ọlọ́run dispose. Ọlọ́run máa bà gbogbo ìwọ̀n Sátánì jẹ́. At the end of the day wọ́n ní bí Naomi ṣe wá wọ́n náà bọ̀ yẹn bá bẹ̀rẹ̀ sí ní gbọ̀n yẹn PA Naomi ló bẹ̀rẹ̀ sí ní gbọ̀n pé kó pa òun sílé pé kó wọn àjẹwọ́ kó ti akúnlẹ̀ pé wọ́n rán òun torí 2 million ta ló rán ẹ ó ní Ashley fún òun 2 million pé kóun fi dá poison sínú oúnjẹ fún Naomi kóun padà nù ó nítorí 2 million torí 2 million torí 2 million wọ́n ní nǹkan tó bó ṣe ń pariwo nìyẹn tó kóun dáná torí 2 million òun rò pé bóyá owó ńlá ni torí 2 million kóun àṣẹ wọn máa ká òun at the end of the day wọ́n kà wọ́n ní before you know it Naomi ní wọ́n ní kó pa òun ó mọ̀ pé ẹ̀mí mímọ́ nígbà ó lè pa òun because ẹ̀mí mímọ́ yìí ń ṣiṣẹ́ lára o agbára ọlọ́run yìí ṣiṣẹ́ wọ́n yìí rán Naomi ò tí bẹ̀rẹ̀ iṣẹ́ olúwa ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ọmọ tó ṣẹ̀ jíǹjì ayé ẹ̀ tọ́lọ́run gbé iṣẹ́ olúwa lé lọ́wọ́ pé kó máa ṣe tí ì rí nǹkan kan ẹni tọ́lọ́run dá ẹ̀ lọ́wọ́ sọ pé ẹ fẹ́ parun ẹ mọ̀ pé ẹ̀yin gan bèbè parun lẹ́yìn gan wà ẹ̀yin oníṣẹ́ ibi ìwọ̀nyí tẹ́ ń lépa Naomi bèbè parun lẹ́wà wọ́n ní ajá tó bá fẹ́ sọnù nǹkan ṣó máa ń gbọ́ fèrè ọdẹ kò ní gbọ́ fèrè ọdẹ nǹkan tó ń ṣe yín nìyẹn wọ́n ní ẹni tó bá wí tó bá wọn rùnkè ó máa parun lójijì bẹ́ẹ̀ ni at the end of the day ọlọ́run níjà parun tọmọtọmọ at the end of the day àfi kéèyàn yí padà wọ́n ní bí Naomi ṣe sọ fún PA pé pẹ̀lú bí mo ṣe trust pẹ̀lú bí mo ṣe ó ní bẹ́ẹ̀ ni òun mọ̀ pé Naomi trust òun Naomi ṣe tòun Naomi ṣe tiẹ̀ pé pé ṣù ni wọ́n lè ṣù yẹn ló máa ṣe ẹ̀pà wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n bá sọ fún kábíyèsí pé kábíyèsí ní pé ṣé tiẹ̀ máa jẹ́ tuntun kò tí pẹ́ tán ti ṣe Ashley kò sẹ́ni tí Ashley ò lè lò nínú ààfin tún wo PA tó jẹ́ pé ìwọ gan àti ẹ̀wọ̀ wọléwọ̀de tẹ̀ láìka ara yìí lóhùn nìyẹn sì Ashley tuntun jẹ́ kó dà ẹ̀ wọ́n ní kábíyèsí wá sọ pé kò sí ṣe kò sáì ṣe a máa sáàkì ẹ̀ wọ́n ní wọ́n ti sáàkì ẹ̀ ìyẹn PA náà wọ́n ti sáàkì ẹ̀ ǹjẹ́ ó tán àbí ó tán gbogbo mùlá gbogbo ìgbádùn gbogbo kíní tó ń jẹ lára Naomi ṣé òyìnbá jẹ kó lè jẹ́ 2 million yẹn ó ti jẹ́ tán wọ́n ní ṣe Ashley kọ̀ káyì ó yarí fún pé wà títà níjọ́wò tíjọ́wò wọ́n ní thank God pé bọ̀bọ́ yẹn ó ṣèwé fún ó ṣe gbogbo ẹ̀ fún ó fún ní receipt ó fóun ní receipt ó fún ní receipt ó ṣe gbogbo ẹ̀ ó wá fi gbogbo nǹkan tó fi ṣe transaction ṣá ó fi hàn àwọn Naomi pé ṣe rí bíbí tọ́lọ̀ ti fẹ́ mú wọn ni wọ́n tún ṣe receipt bí wọ́n fẹ́ ṣiṣẹ́ bí owó tán fún ó ṣe receipt ó ṣe gbogbo ẹ̀ ǹjẹ́ àṣírí ò wà tú so at the end of the day wọ́n ló fi gbogbo ẹ̀ wọ́n ṣe Naomi Ashley wá ń ṣe rábàràbà kò lè sẹ́ mọ́tò evidence ti prove so ojú gbogbo ẹ̀ lọ ọlọ́run bá a máa ṣẹ́ ogun Sátánì àtàwọn ọgbà ẹ ṣe ẹ̀yin èèyàn wẹ́ bá máa ṣe ẹ̀ bá a láìkẹ́ kẹ́ẹ̀dẹ̀ bá a fi tó pèsè náà comment section ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa bye.